ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì yìí Gist Entertainment TV ni. Nínú fídíò yìí a ṣe àgbéyẹ̀wò top Yoruba Nollywood actor àti actress tí wọ́n ti fìgbà kan jẹ́ tọkọtaya kódà tí wọ́n bímọ fúnra wọn kó tó di wípé onígbáwá píngbà ẹ̀ méjì tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀. That is top Yoruba Nollywood actors and actresses that have dated each other in the industry before splitting up. Àwọn òǹṣèré àkọ́kọ́ náà ni Fathia Balogun àti Saheed Balogun. Fathia Balogun àti Saheed Balogun jẹ́ tọkọtaya olókìkí nínú Yoruba Nollywood industry eléyìí tó máa ń mú inú gbogbo àwọn èèyàn dùn dáadáa. Bákan náà ni ìgbéyàwó Saheed Balogun àti Fathia Balogun máa ń mú orí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn wú dáadáa pàápàá bí wọ́n ti jọ máa ń ṣe papọ̀ nínú eré. Ṣùgbọ́n ní dẹ̀yìndẹ̀yìn ìgbéyàwó àti ìbáṣepọ̀ tó wà láàrin Fathia Balogun àti Saheed Balogun ló forí ṣọpọ́n ní ìfọ̀nàfọ̀ṣù lẹ́yọ̀ òṣọ́ka. Fathia Balogun àti Saheed Balogun ni wọ́n pàdé nílé iṣẹ́ Nollywood Industry Entertainment níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òǹṣèré. Ọkàn àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí ní fà síra wọn, bẹ́ẹ̀ ni ìbáṣepọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní dàgbà ló ń dán mọ́rán sí. Wọ́n sì ṣègbéyàwó alárinrin, wọ́n wá jẹ́ tọkọtaya olókìkí tí wọ́n sì máa ń ṣiṣẹ́ pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù àgbéléwò ti Nollywood Industry nílẹ̀ wa Nàìjíríà. Lákòókò ìgbéyàwó wọn, àwọn méjèèjì bí ọmọ méjì, ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Khalid àti obìnrin kan. Ní kété tí wọ́n ṣe ìgbéyàwó ni Fathia Balogun ó gba orúkọ Balogun gẹ́gẹ́ bí orúkọ ìdílé rẹ̀, ńlòkìkí rẹ̀ bá túnbọ̀ tàn gbòòrò káàkiri gbogbo àgbáyé ni gbogbo àwọn èèyàn bá sì bẹ̀rẹ̀ sí pé ni wọ́n tún mọ̀ sí Fathia Balogun. Bó tilẹ̀ jẹ́ wípé ìbẹ̀rẹ̀ ìgbéyàwó Fathia Balogun àti Saheed Balogun ló dùn mọ̀rànyìn àfi bí oyin, ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà tòun àdojúkọ nínú ìgbéyàwó wọn. Àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan ó bẹ̀rẹ̀ sí ní jáde síta nípa aáwọ̀ àti ìyàtọ̀ tó wà lára ẹni, ìyẹn individual differences àti àwọn ẹ̀sùn aláìṣòótọ́ pẹ̀lú ara ẹni. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn méjèèjì gan-an ni wọn kò sọ ìdí gangan tí ó fa òpin sí iná ìfẹ́ tó ń jó láùláù láàrin àwọn méjèèjì. Àmọ́ ohun tá a gbọ́ ni wípé ẹ̀sùn àgbèrè ṣìnà tòun aláìṣòótọ́ òun ni Saheed Balogun ló fi kan ìyàwó ẹ̀ Fathia Balogun. Àwọn ẹ̀sùn ọlọ́kan òjọ̀kan yìí ló sì fà á kí iná ìfẹ́ tó ń jó láàrin Saheed Balogun àti Fathia Balogun kó kú pé lọ́dún 2014. Lẹ́yìn tí wọ́n kọra wọn sílẹ̀ tán tó ní gbápíngbà ẹ̀ méjì, wàhálà tuntun míì ló tún bẹyọ láàrin Saheed Balogun àti Fathia Balogun lórí orúkọ Balogun eléyìí tí Fathia ṣì ń lò. Balogun Saheed Balogun ló ní kí Fathia Balogun kó jọ̀wọ́ orúkọ Balogun sílẹ̀ nítorí wípé kò ní nǹkan ṣe pẹ̀lú orúkọ òun mọ́ o. Fathia Balogun kọ́kọ́ korò ojú sí ọ̀rọ̀ yìí, àmọ́ dẹ̀yìndẹ̀yìn ó padà fi orúkọ Balogun náà sílẹ̀, ó sì mú orúkọ bàbá rẹ̀ tó ń jẹ́ Williams ló wá yí orúkọ ẹ̀ padà sí Fathia Williams. Bó ṣe wá jẹ́ wípé Saheed Balogun àti Fathia Balogun wọn ò sí papọ̀ mọ́ gẹ́gẹ́ bí ọkọ àti aya, ṣùgbọ́n ìbáṣepọ̀ wọn jẹ́ ọ̀kan lára àwọn tí a máa ń rántí nínú ìtàn iléeṣẹ́ Nollywood Industry nílùú Nàìjíríà. Àwọn òǹṣèré kejì tá a tún máa mẹ́nubà ní Adeniyi Johnson àti Tóyìn Abraham. Àwọn òǹṣèré méjèèjì yìí ni wọ́n pàdé ara wọn nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò ní ọdún 2012 tí wọ́n sì ṣe ìgbéyàwó alárédè alárinrin ní ọdún 2013. Ṣùgbọ́n tí wọ́n pínyà lẹ́yìn ọdún kan àti oṣù mẹ́fà tí wọ́n ṣe ìgbéyàwó, àwọn tọkọtaya tẹ́lẹ̀ yìí ni wọ́n pínyà látàrí ẹ̀sùn àìṣòtítọ́ pẹ̀lú ara ẹni àti individual differences àti ohun tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí. Lẹ́yìn tí awuyewuye àti ìròyìn ti gbé jáde kàṣàgbà wípé tọkọtaya Adeniyi Johnson àti Tóyìn wọ́n ti kọra wọn, wọn ò fẹ́ra wọn mọ́, wọ́n ti pínyà, ni àwọn méjèèjì wọ́n tún wá gbìyànjú láti parí aáwọ̀ náà láàrin ara wọn. Ṣùgbọ́n tí ìgbìyànjú àti so papọ̀ padà gẹ́gẹ́ bí tọkọtaya náà tún forí ṣọpọ́n. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, ohun tó fa ìpínyà tọkọtaya yìí òun náà ní ẹ̀sùn àgbèrè eléyìí tí Adeniyi Johnson tó fi kan ìyàwó ẹ̀ Tóyìn àti ìfẹ́ àìṣòtítọ́ pẹ̀lú individual differences náà ó tún pẹ̀lú ntòkóbá. Lẹ́yìn tí wọ́n pínyà tán, Adeniyi Johnson ṣe ìgbéyàwó tuntun mìíràn pẹ̀lú òǹṣèrébìnrin tá a mọ̀ sí Ṣèyí Ẹ̀dùn
tọkọtaya náà sì bí ìbejì làǹtìlanti fúnra wọn. Ṣùgbọ́n Tóyìn Àyímàkù ní titi ẹ̀ òun náà ṣe ìgbéyàwó míì pẹ̀lú òǹṣerékùnrin mìíràn tá a mọ̀ sí Kọ́lá Àjẹwọlé, tí àwọn tọkọtaya yìí náà tí wọ́n sì bí ọmọkùnrin fúnra wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ire. Lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ìdílé méjèèjì ni wọ́n ń gbé pẹ̀lú ayọ̀, ìdùnnú àti àlàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta, Ibrahim Chatta àti Ọláyínká Solomon. Àwọn òǹṣeré Nollywood méjèèjì yìí ni wọ́n fẹ́ ara wọn gẹ́gẹ́ bí lọ́kọláya tí wọ́n sì bí ọmọkùnrin kan fúnra wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Málíkì. Ọláyínká Solomon ló fi Ibrahim Chatta sílẹ̀ látàrí ẹ̀sùn lílù bíi bẹ̀m̀bẹ̀ nọ̀bíù tí ó ní arákùnrin òǹṣeré tíátà náà máa ń lu òun ní gbogbo ìgbà. Ṣùgbọ́n eléyìí tí Ibrahim Chatta tó ní pínrín kò sí ní tó jọ bẹ́ẹ̀, òun kì í lù ú rárá, òun kì í lu Ọláyínká Solomon o. Òun kò fi ìgbéyàwó àwọn sílẹ̀ ń ló ṣe fi ìgbéyàwó sílẹ̀. Ṣé ẹ wá rí Ọláyínká Solomon, ó ti lọ ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú arákùnrin mìíràn tí ó sì fi ilẹ̀ òkèrè ṣe ibùgbé, tí ó mú ọmọ rẹ̀ Málíkì tí ó bí fún Ibrahim Chatta yìí tí ó mú sọ́dọ̀, tí àwọn méjèèjì tí wọ́n jọ ń gbé ilẹ̀ òkèrè báyìí. Àmọ́ bó ti jẹ́ wípé Ibrahim Chatta àti Ọláyínká Solomon ò sí pọ̀ mọ́ gẹ́gẹ́ bí lọ́kọláya, ìbáṣepọ̀ sì wà láàrin wọn o. Ìbáṣepọ̀ tó sì wà láàrin wọn náà ni ọ̀rẹ́ sọ̀rẹ́, nítorí ní gbogbo ìgbà tí àwọn méjèèjì bá ti ń ṣe ọjọ́òbí ni wọ́n máa ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síra wọn lórí ìkànnì Instagram wọn tí wọ́n sì máa ń kíra wọn ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé láti máa click lórí subscribe button, kẹ́ ẹ like ẹ̀, kẹ́ ẹ bá mi share. Pàápàá ẹ rí i dájú wípé ẹ̀yin náà drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ẹlẹ́ẹ̀kẹrin ni òǹṣeré Láńkó ọmọ ọba Dubai àti Mama No Network. Orúkọ Mama No Network ni Kudirat Abeni Ade Ṣórẹ̀mí, tí orúkọ Láńkó sì ń jẹ́ Adéọlá Ṣórẹ̀mí. Láńkó ọmọọba Dubai àti Mama No Network ni wọ́n jọ jẹ́ tọkọtaya tí wọ́n ṣe ìgbéyàwó tí wọ́n sì fẹ́ra wọn sílé. Àwọn méjèèjì sì jẹ́ adẹ́rìn-pòṣónú òǹṣeré Nollywood tó gbajúmọ̀ dáadáa, tí wọ́n jẹ́ tọkọtaya nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, tí wọ́n nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n tí wọ́n kọ ara wọn sílẹ̀ látàrí ìdádúró àìrọ́mọbí tí Mama No Network tó dojúkọ nínú ìgbéyàwó bàbá Láńkó. Nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ orí agbágbé kan, ìyẹn interview tí Bíọ́lá Adébáyọ̀ ṣe pẹ̀lú Mama No Network lórí ètò Talk to Be, níbẹ̀ ni Mama No Network ti ṣaṣọ lójú eegun ohun tó gbé kúrò nílé ọkọ àárọ̀ ẹ̀ tí ń ṣe bàbá Láńkó lẹ́yìn 20 ọdún tí wọ́n ti fẹ́ ara wọn gẹ́gẹ́ bí lọ́kọláya. Mama No Network ó ṣàlàyé wípé látàrí ìṣòro àìrọ́mọbí tóun dojúkọ nílé Láńkó, èyí ló sì mú bàbá Láńkó tó fi òun sílẹ̀ lọ bá obìnrin míì. Nídẹ̀yìndẹ́yìn Mama No Network náà ti lọ fẹ́ ọkùnrin míì. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí, ìdílé méjèèjì náà ni wọ́n ń gbé láyọ̀ àtàlàáfíà. Ẹlẹ́ẹ̀karùn-ún, Dàmọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Arúgbá. Dàmọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Arúgbá, àwọn méjèèjì jẹ́ òǹṣeré Nollywood tí ìràwọ̀ wọn ń tàn dáadáa, wọ́n sì fẹ́ ara wọn gẹ́gẹ́ bí tọkọtaya. Ohun tá a gbọ́ gẹ́gẹ́ bí ìwádìí wa ni pé àwọn òǹṣeré yìí wọn ò ṣe ìgbéyàwó tó so wọ́n pọ̀ ní tọkọtaya, ṣùgbọ́n wọ́n fẹ́ ara wọn, wọ́n sì bí ọmọ méjì fúnra wọn pẹ̀lú. Àmọ́ nídẹ̀yìndẹ́yìn onígbá padà píngbá sí méjì, wọ́n kọra wọn sílẹ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya. Báyìí sì ni ìfẹ́ tó wà láàrin Dàmọ́lá Ọlátúnjí àti Arúgbá láti ọdún 2015 ṣe fi orí ṣánpọ́n, tí oníkálukú sì lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bùkọ́lá Arúgbá kéde lórí ẹ̀rọ Instagram rẹ̀ níbi tó ti fi àfihàn lẹ́tà látọ̀dọ̀ lọ́ọ̀yà rẹ̀ eléyìí tó ń ṣe àfihàn ìpínyà òun àti Dàmọ́lá Ọlátúnjí. Ẹlẹ́ẹ̀kẹfà, Ṣẹ́gun Ògúngbè àti Ọmọ́wùnmí Àjíbóyè. Àwọn òǹṣeré Nollywood yìí ni wọ́n jẹ́ ìràwọ̀ òǹṣeré tí wọ́n fi ìlú Abẹ́òkúta ṣe ibùgbé. Lóòótọ́ ni wípé Wùnmí Àjíbóyè àti Ṣẹ́gun Ògúngbè ò tí ì fi ìgbà kankan ṣe ìgbéyàwó, àmọ́ wọ́n fẹ́ra wọn sílé gẹ́gẹ́ bí tọkọtaya tí wọ́n sì bí ọmọ méjì fúnra wọn. Nípapọ̀ wọn gẹ́gẹ́ bí lọ́kọláya ló túká látàrí ẹ̀sùn àgbèrè àti ìwà dọ̀tí tí Wùnmí tó fi kan Ṣẹ́gun Ògúngbè bí gbajúgbajà òǹṣerékùnrin náà ṣe ń bá àwọn ọmọ iṣẹ́ òun sùn yánmọ̀yánmọ̀ nínú ilé táwọn ń gbé, pàápàá lórí ibùsùn òun. Bákan náà Wùnmí tún sọ wípé níṣe ni arákùnrin náà kì í fún òun ní ọ̀wọ̀ àti àpọ́nlé eléyìí tó tọ́ sóun gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀. Ìdí sì rèé tí Wùnmí
Ajíbóyè fi yarí kanlẹ̀ wípé ó tó gẹ́ o, alùbàtà kan kì í dárin, òun ò ṣe mọ́ kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ má gbàgbé tẹ́lẹ̀ yìí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ máa bá mi kílìkì lórí subscribe button kẹ́ like kẹ́ share kẹ́ ẹ bá mi drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Àwọn òǹṣèré tí wọ́n jẹ́ gbajúmọ̀ wo ni wọ́n fẹ́ra wọn rí tí wọ́n padà kọra wọn sílẹ̀? Ẹ máa drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Àwọn kan tiẹ̀ ní Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé náà, ṣùgbọ́n ìwádìí tiwa kò fi múlẹ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé wọ́n fìgbà kan fẹ́ra wọn rí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ra wọn àbí wọ́n ti nífẹ̀ẹ́ kan síra wọn rí, ẹ máa bá mi drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. Fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ returning subscribers wa, ẹ ṣé o, àdúpẹ́ àdúpẹ̀pẹ́ òkun, ẹ̀ ní rẹ̀ ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run.